Hello, hello, hello. Wọ́n ní wonder shall never end o. Can you imagine? Wọ́n máa ròyìn pé wọ́n ti gbé bàbá kábíyèsí lọ sí hospital o. Pé nǹkan kan ò ṣe bàbá o. Wọ́n ní gbogbo àná yẹn tí wọ́n sọ pé wọ́n ti rí Tade Nikawo. Pé bàbá, wọ́n á mú Tade Nikawo lọ sọ́dọ̀ bàbá. Wọ́n nínú bàbá dùn. Bàbá gbàdúrà fún un. Bàbá súre fún, ó ṣe gbogbo ẹ̀ fún un. Pé inú wọn dùn, gbogbo wọn celebrate Tade Nikawo láàfin lánàá. Wọ́n ní gbogbo ya bàbá tó wá dá Tade Nikawo padà sí inú chamber bàbá ẹ̀. Gbogbo wọn jọ jókòó, wọ́n jọ jẹ, wọ́n jọ mu. Pé ṣàìdédé ni wọ́n ní ṣe Ashley wá bá bàbá ní èní lọ́sàn-án àbí láàárọ̀. Wọ́n ṣà ní láàárọ̀ yìí kó lọ bá bàbá. Ó ra fruit, ó ra gbogbo ẹ̀. Ló bá ní kí bàbá, ó wá kúnlẹ̀, ó fi kúnlẹ̀ bẹ́ẹ̀. Tó ní bàbá òun wá bẹ̀bẹ̀ kó jọ pé kábíyèsí ní kóun kúrò láàfin. Kábíyèsí lóun ò fẹ́ òun mọ́. Kábíyèsí lóun ṣe kíní. Ṣé nítorí pé Naomi ni kábíyèsí ṣe ní kóun kúrò láàfin? Kí bàbá jọ, òun ló wà ní position láti bẹ kábíyèsí pé bóyá gbọ́ tiẹ̀. Òun ti repent o. Òun repent nǹkan kan, òun ò ṣe gbogbo ìjọ̀gbọ̀n tóun máa ń ṣe mọ́ o. Òun ṣe kíní o. Òun ṣàwò pé kí bàbá jọ. Pé pẹ̀lú bó dẹ̀ ṣe lọ yẹn pé ó ra fruit lóríṣiríṣi jágbajàgba. Ó rà wá fún bàbá. Ó wá bẹ bàbá, ó ṣà ní bàbá, nǹkan tí mo ní kí n wá sọ fún yín nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi manage fruit yìí nǹkan kan. Wọ́n ní ká tó wí ká tó fọ̀ pé Ashley ti ya tapẹ̀rẹ̀pẹ̀ kúkú mọ̀ pé yàrá àná yẹn ó kún ọwọ́ ẹ̀ rẹpẹtẹ. Ó ti sáré lọ bomi. Ó ti ṣan apple, ó ti ṣan eléyìí, ó ti ṣẹgbá, ó ti gbé sínú àwo pé bàbá, ó yá ẹ gbà ó, ẹ jẹ. Torí nǹkan tágbàlagbà máa ń jẹ làwọn eléyìí tó ló ń ṣe ní kóun mú wá fún yín. Pé bàbá ẹ jọ. Ókè bàbá ní pé fi ilẹ̀ òun yìí máa jẹ ẹ̀. Kò ní ìdí kó ṣe kíní. Bàbá ẹ máa jẹ ẹ̀ ni. Ṣé tó bá jẹ́ pé Naomi ni, tó bá jẹ́ pé Naomi ló gbé wá síwájú kíákíá kọ́ lẹ máa jẹ. Bàbá ẹ jẹ nǹkan tẹ ní jẹ òjé. Nítorí pé ó jẹ́ pé ìmúra. Tó bá jẹ́ pé Naomi ló ṣe orí ẹ̀, wọ́n sọ pé bàbá ó dá ẹyẹ fìfẹ́ jẹ. Kí mọ̀ pé ẹ bínú sí mi torí mo like yín gan. Bàbá ọkọ gidi ni yín. Kò sí bàbá ọkọ tó dàbí ti yín. Òun love yín, òun ṣe bàbá àìjẹ́. Tó bá jẹ́ pé ó bá jẹ́ pé Queen Naomi ni, ẹ ti sáré ṣàn, ẹ ti sáré ṣe kíní. Kí mọ̀ pé ẹ bínú mi ná. Ẹ bínú sí mi mọ́. Wọ́n ní bàbá dẹ̀ jẹ apple, ó kó sí trap. Wọ́n ní bí bàbá ṣe jẹ apple, bàbá dẹ̀ enjoy apple, ó tún sáré pé bàbá ó yẹ ẹ jẹ sí, ẹ jẹ sí. Bàbá ṣà jẹ. Ẹ fi pé tó bá ṣe ń lọ ẹ̀ṣẹ̀ fi pé owó òfo ni àbójú lásán. Torí ṣé mo pé olóògùn ni Ashley. Gbogbo in and out ẹ̀ òògùn ni. Ẹ̀tà wọn kò ń dúró lásán, kò dẹ̀ ó ń ṣe ojú lásán ló fi máa ń bá èèyàn sọ̀rọ̀. Ó yẹ kí ẹ ti mọ̀. Ó ń sùn sínú òògùn ni, ó ń jẹ nínú òògùn, ó ń mu nínú òògùn. Ó ń ṣe gbogbo nǹkan. Without òògùn kò lè live. So ó ti ṣe rẹ̀ jìnnà. Ṣùgbọ́n ó ti gbàgbé pé Ọlọ́run ọba ó ń wò ó. Bẹ́ẹ̀ ni o. Lọ́ bá ní bàbá jẹ ẹni tán. Ashley wá ní bàbá ẹ ṣé, mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi. Òun mọ̀ pé kò sí nǹkan kan. Pé bàbá ẹ jọ nítorí Ọlọ́run bá mi sọ fún kábíyèsí ẹ jọ o. Pé bàbá wa sọ pé má worry, pé màá bá kábíyèsí sọ̀rọ̀. Pé bẹ́ẹ̀ tí kẹ́yìn náà change ìwà yín, ìwọ náà ṣe dáadáa. Pé kí ló wà níbẹ̀? Pé bẹ́ẹ̀ tí wọ́n bá kábíyèsí sọ̀rọ̀. Nǹkan kí nǹkan tí kábíyèsí bá sọ, màá jẹ́ kó gbọ́. Ló bá kúrò níwájú bàbá Parọ́pọ̀. Wọ́n ní kò ju 30 minutes o sí 45. Kò tí ì pé 1 hour. Wọ́n ní bí bàbá ṣe inú ṣe kí bàbá mọ́lẹ̀ nìyẹn. Inú ṣe kí bàbá mọ́lẹ̀ nìyẹn. Ni bàbá wa ní kó sáré bá òun pé torí security wà lẹ́gbẹ̀ẹ́ bàbá ní ibi tí bàbá wà.
ẹ bá òun pé kábíyèsí pé inú o òun mọ bó ṣe ń ṣe òun. Wọ́n ní kó tó pé kábíyèsí dé bàbá ti collapse. Wọ́n bí bàbá kan ṣe collapse kábíyèsí kí ló dé before you know it nọ́ba ni wọ́n ti gbé bàbá dé hospital. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní run gbogbo test. Wọ́n ní kì í bá ń ṣe kékeré o. Pé doctor ní bàbá pé food poison ni bàbá jẹ o. Kíní kan oko bàbá ṣáṣùn. Bí ta ló fún wọ́n ní fruit yẹn yìí wà níwájú bàbá. Níbo ni bàbá ti rí oúnjẹ? Wọ́n pe kúùkù. Wọ́n ní kúùkù pé bàbá ní kúùkù tiẹ̀ kúùkù ló máa ń ṣe oúnjẹ fún bàbá o. Kí ló fún bàbá jẹ? Ó ní wọn ò fún bàbá ní nǹkan jẹ o. Bàbá ti jẹun látàárọ̀ pé bẹ̀tẹ̀ fúrúùtù leléyìí náà pé bàbá ló ń jẹ fúrúùtù. Wọ́n ṣà ní ta ló gbé fúrúùtù wá fún bàbá? Security wá ní òun rí bàbá tó ń jẹ fúrúùtù pé fúrúùtù ni bàbá jẹ. Ta ló gbé wá? Wọ́n ní Ashley ṣá ni wọ́n rí ṣá tó wà tó kúrò níbí báyìí lẹ́ẹ̀kan. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní ìwádìí tí ò bá jẹ́ kúùkù á jẹ́ pé Ashley ló gbé fúrúùtù nǹkan kan wà nínú fúrúùtù tí Ashley gbé fún bàbá. Wọ́n yá bí kábíyèsí ṣe wá tutọ́ sókè tó fojú gbà. Pé bàbá òun lọ ń gba oúnjẹ jẹ lọ́wọ́ Ashley. Kí ni ìtumọ̀? Kí ló dé? Wọ́n ní bàbá ní tí nǹkan kan tí kábíyèsí wá sọ tí nǹkan kan bá ṣe bàbá òun. Àwọn onítẹ̀ bá rí bí kábíyèsí ṣe para. Pé kankan gbọ́dọ̀ ṣe bàbá òun àìjẹ́bẹ̀ pé ayé Ashley ti bàjẹ́. Pé sọ Ashley lọ fún bàbá òun poison. Wọ́n ní pẹ̀lú bí kábíyèsí ṣe ń bú ramúramù. Wọ́n ní Ashley ó ti sá kúrò ní sàkání ibi tí tán ti lè rí. Wọ́n ní bàbá wà lọ́spítà. Pé wọ́n yìí ń diagnose ẹ̀ lọ́wọ́. Ọlọ́run jẹ́ kí bàbá yè. Pé bàbá wà healthy lánàá o. Nǹkan kò ṣe bàbá o. Pé kábíyèsí sọ pé blood pressure bàbá nìkan ni àwọn mọ̀ tó nǹkan tó ń ṣe bàbá. Pé after yẹn pé kò sí nǹkan kan tó ń ṣe bàbá. Níbo ni bàbá ti rí fúrúùtù gbàtú ẹ̀? Kí ló dé tó lọ ń gba oúnjẹ lọ́wọ́ Ashley? So wọ́n ní tí nǹkan kan bá ṣe bàbá Ashley ni. Wọ́n ní bàbá wà lọ́spítà báyìí. Ẹ rí i pé eléyìí kẹjẹgbẹ́. Ashley. Kábíyèsí gbọ́dọ̀ wà very very careful fún túláàsì wàhálà torí kábíyèsí wọ́n ti mọ̀ pé bàbá kábíyèsí ti sọ fún kábíyèsí pé kó má kó obìnrin wọlé. Obìnrin tó ń kó wọlé òun sọ fún títí pé kábíyèsí ò gbà. Gbogbo wọn pátápátá náà focus ojú sí bàbá yẹn lára. Gbogbo wọn pátá tó wọ́n sọ pé bàbá kábíyèsí parọ́pò tí ó ti kìlọ̀ fún kábíyèsí ní àìmọye ìgbà. Obìnrin tó ń kó wọlé yìí òun ò ṣe. Òun ò fẹ́ obìnrin rẹpẹtẹ ọmọ yìí. Obìnrin pé ẹni fẹ́ yọkan gan ó fún ní wàhálà ká má sì sọ pé fẹ́ méjì. Pé gbogbo bí kábíyèsí ṣe ń kó obìnrin wọlé tó ń kó obìnrin òun kìlọ̀ fún òun pariwo. Pé kábíyèsí máa kó etí kó sí bàbá yẹn kò jẹ́ kí bàbá sọ̀rọ̀. Bàbá dẹ̀ ń wò. Bàbá wa sọ pé ó ti délé àbí ò délé nǹkan tí mo ṣe ń sọ fún ẹ láti ìjọ ẹ̀. Wọ́n ní yàbọ̀ pé bàbá yẹn wọ́n like. Àwọn olórí yẹn wọ́n like bàbá. Àfikún Naomi nìkan ṣáná mọ̀ pé bàbá yẹn nífẹ̀ẹ́. Wọ́n ní tó bá lọ sọ́bọ̀ bàbá wọn ní bàbá Queen Naomi nìkan ni bàbá like. Kíní kan ni bàbá like. So ó nìyẹn sìn kábíyèsí nǹkan kò gbọ́dọ̀ ṣe bàbá ẹ̀ torí bàbá sọ wọ́n ní kábíyèsí tiẹ̀ ti bínú gan sìn. Wọ́n ti sọ pé tí nǹkan kan bá ṣe bàbá òun pé Ashley kò síbi tó fẹ́ gbà o. Òun máa hàn ní nǹkan kan èèmọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. So ẹ̀yin èèyàn mi mo ní kí gbé wá síwájú yín. Kẹ́yìn náà mọ bó ṣe ń lọ. Torí ẹ̀ gbogbo nǹkan anything tí wọ́n bá ti ń ṣe ní ààfin màá tètè update wa kẹ́ lè mọ bó ṣe ń lọ. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share àti ẹ bá wa like.
kẹ́ ẹ lè bá mi subscribe. Ẹ ṣé gan. God bless you all. Amen.